obìnrin àti ọkùnrin tí wọ́n súnmọ́ra wọn lọ́sàn-án àwẹ̀ tí wọ́n jẹ́ mùsùlùmí wọ́n sẹ́lọ̀n lẹ́sẹ̀ tó ga min kaba'iri adh-dhunub wọ́n sì kan nú àwọn ìyá ńlá ńlá ẹ̀ṣẹ̀ Olúwa forí jìn wọ́n kò níbi jìn wọ́n àwọn ò lè dá yùnyùn àwọn ní kí wọ́n wá bí wọ́n ti tún àárín àwọn àti Ọlọ́run ṣe kí wọ́n ó jẹ́ k'Ọlọ́run ó rí pé àwọn banújẹ́ ara ń tọ́lọ́run fi gba tútú bẹ́ẹ̀ dánú o wọn lábí kìlọ̀ ránran tí ń bẹ ní ìwà yìí máa tún ṣe astaghfirullah tó máa jó astaghfirullah Ọlọ́run ní ẹ gbọ́dọ̀ máa túbá lọ́nà báwọn o tawbatan nasuha ẹ túbá k'Ọlọ́run ó rí pé ẹ wà remorseful ẹ mọ̀ pé ń tẹ́ ẹ sí ọ̀dà ẹgbẹ́ tó máa kọrin ẹ tó máa jó pé astaghfirullah àwọn ọkọ àtìyàwó yìí ẹ̀ṣẹ̀ lọ́hùn o lẹ́ṣẹ̀ tí ẹ̀ṣẹ̀ kékeré o ẹni ọ̀dánrò eléyìí wò lójú ayé Ànábì sallallahu alaihi wasallam ẹ̀jẹ̀ ń ké tó wí fún yín kẹ́ẹ̀bà máa ń tẹ́ẹ̀ṣẹ̀ o arákùnrin tí irú ẹ̀ṣẹ̀ lẹ̀ sí lójú ayé Ànábì kí ló wí fún Ànábì ó ní halaktu wa ahlaktu halaktu wa ahlaktu òun parun òun tún kó parun báyàwó òun náà kìí ṣe ẹ̀ṣẹ̀ kékeré o òun parun wa Ànábì ṣàánú òun ti parun òun wàá jẹ́ parun yìí ọ́ ma lórí tòun nìkan òun tún kó parun báyàwó òun náà kí ló ṣe àwọn súnmọ́ra àwọn lọ́sàn-án àwẹ̀ kìí ṣe ẹ̀ṣẹ̀ kékeré o kìí ṣe ẹ̀ṣẹ̀ kékeré o ẹ lọ wá bẹ́ẹ̀ ti túbá o ẹ̀sùnkún fọlọ́run kọlọ́run orí gbogbo ọ̀nà tí yẹn fi mọ̀ tọ́lọ́run fi mọ̀ pé àwọn eléyìí mọ̀ pa àwọn sa àìdá lẹ́sẹ̀ o àìdá lẹ́sẹ̀ o lẹ́yìn eléyìí kí wàá nìtanràn kí ni kàfàrà ń tẹ́ ṣe yìí ó ní di kàfàrà ó kò ní pé ẹ san àwẹ̀ ìjọ tẹ àkọ́kọ́ ẹ san àwẹ̀ ẹjọ́ ń èyí wọn ò ní doubt àwẹ̀ ẹjọ́ yẹn bàjẹ́ ẹ sì gbọ́dọ̀ san padà kọ̀ wá mọ́ ń bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ san kàfàrà kí la ń pè ní kàfàrà ẹni ó ṣerú nǹkan báyìí lọ́sàn àwẹ̀ òun ni àìtìkú rọkọba níbi ẹrú bá wà ẹ wà iye tán bá láwọn fẹ́ gbà tí èdòmọlúàbí ẹ san nítorí lè tán ọ̀ràn tẹ́ dànù o bí ẹ bá wá lágbára ẹ̀yin kẹ́ ẹ máa sọ pé ẹ lágbára Ọlọ́run ní ó mọ̀ pé ẹ ní agbára kò lágbára ó ní góòlù ńlẹ̀ tó wọ́ọ̀fì mílíọ̀nsì o kò lágbára ẹ kọ́lé tẹ̀ ń sùn tẹ̀ ń gbé o ẹ lágbára rí ẹ lè tà á tẹ́ bá mọ ọ̀ràn tẹ́ dá torí àwọn èèyàn ń ta lé nítorí tí ò wúlò kílípù kan tẹ́nìkan sẹ́ndì sí mi lánàá àwọn kan láwọn kan fẹ́ ṣe tourism wá Nàìjíríà wọ́n ń wa mọ́tò bọ̀ láti Benin sẹ́yìn náà rí ọlọ́pàá Nàìjíríà ní ẹ̀yin ń wẹ́ láti UK ẹ̀tún lọ Benin kí lẹ fẹ́ gbà mí náà kàn ṣe tourist náà ni ìmúlẹ̀ tí wàá rówó wọn ní àwọn ta ilé àwọn ní UK ni gbogbo ìpín táwọn bìlíìfù nínú ẹnu káwọn ọ̀sá gbádùn ayé ni mo fi ní ọ̀rọ̀ alágbára ìwọ́kọ́ sọ́kọ̀ lágbára o ẹ lọ jẹ́wọ́ fún àfa kọ́ àṣẹ́sì yín kọ́ wá ní ẹ̀ lágbára lóòótọ́ ọmọ ànábì Ádámù òun náà ní ti ń gé ní ti ń pin òun ò sì lágbára níbi ìbéèrè abẹ́ gbọ́ngbà wọn kà òun náà ní ti ń dìtámì pé òun ò sì lágbára yẹ̀yẹ́ ló pé ẹ̀sìn ni bọ́lọ̀ ń bá rí pọ̀ lágbára lóòótọ́ ọwọ́ ìgbà wọn ló tó kan siyamu shahrayni mutatabi'ayni sáwẹ̀ ẹjọ́ kan lè ní sùúrù ẹ wá gbààwẹ̀ oṣù méjì léra wọn tí ò gbọdọ̀ já bẹ́ẹ̀ ni kìí ṣe ọ̀rọ̀ kékeré o kìí sọ̀rọ̀ kékeré ni tí wọ́n dá yìí o kìí sọ̀rọ̀ kékeré o ẹ gbààwẹ̀ kínní oṣù méjì léra wọn tí wọ́n máa jẹ́ either 60 days or 58 days àbí 59 days
bọ́lọ̀ ń bá wá rí pé ẹ̀tún lágbára àwẹ̀ náà ẹ̀yin kẹ́ ẹ̀ máa sọ pé ẹ̀ lágbára ẹ̀ má tanra yín ẹ̀ lọ́ọ́ bá àfa tí ò ní tinú kó tó bá yín sòdodo ọ̀rọ̀ ṣé ọ̀ lágbára dókítà lọ sátífáì rẹ̀ pọ̀ lágbára àbí wọn náà ló ń pọ̀ lágbára kí lọ́ọ́ gba agbára kó tó o fi lágbára o sì lágbára àti dáńtọ́ dánwò ń lọ́sàn-án àwẹ̀ àmọ́ ìsìláàmù rọrùn bọ́lọ̀ ń bá rí i pé ẹ̀ ní kíni ẹ̀ lágbára lóòótọ́ ẹ wà bọ́ àwọn aláìní 60 àmọ́ bẹ́ẹ̀ ti tó nìyẹn o ìzónlẹ̀ tí ọlọ́run bá rí i pọ̀ qualify lákọ̀ọ́kọ́ ló tó kan kíni tó bá rí i pọ̀ qualify lẹ́ẹ̀kejì ló tó kan ẹ̀kẹta torí náà bó ti jẹ́nu lẹ́yìn gbogbo eléyìí ẹ wà túbà lọ́dọ̀ ọlọ́run èyí wọn garanti pọ́lọ́run ti yọ́nú sí yín o àfi kó rí i pé ẹ mà pé ń tẹ̀sí ọ̀dà sì tọrọ astaghfirullah hada wallahu a'lam wa sallallahu wa sallim wa barik ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in.